àwọn ajínigbé agbébọn mẹ́ta yìí ń sá fáwọn sọ́jà ni wọ́n bá fikú ṣèfàjẹ. ọ̀rọ̀ yorùbá tó ní amúdàpani kì í fẹ́ kí wọ́n mú un kọjá lórí òun ti ṣẹ mọ́ àwọn jàǹdùkú agbébọn mẹ́ta kan lára nígbà tí wọ́n gbúrò pé àwọn sọ́jà ti ń kógun bọ̀ wá jà wọ́n nínú igbó kìjikìji tí wọ́n sọ di ilé wọn láti ibi tí wọ́n ti ń wá ṣe àwọn aráàlú Kaduna ní ṣùtá. kíá làwọn agbébọn náà fọ́nká wọ́n kì ọ̀kadà wọn mọ́lẹ̀ wọ́n ń sá lọ. àmọ́ ikú tí wọ́n ń sá fún náà ni wọ́n lọ ṣe kòńgẹ́ rẹ̀ nígbà tí wọ́n kó àwọn sọ́jà lọ́nà tí wọ́n fẹ́ gun ọ̀kadà gbà kọjá làwọn ọmọ ogun bá dá iná ìbọn yá wọn lẹ́sẹ̀kẹsẹ̀. igbákejì alukoro iléeṣẹ́ sọ́jà ilé wa ti 1 Division ọ̀gbẹ́ni Musa Yahaya ló sọ̀rọ̀ yìí di mímọ̀ nínú àtẹ̀jáde kan tó fi ṣọwọ́ sáláròyé lórí ìkànnì wàsáàpù. ó ní àwọn sọ́jà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yanṣẹ́ fún láti gbé ìjà lọ káwọn agbébọn tí wọ́n ń fojoojúmọ́ ṣòro bí agbọ́n nípínlẹ̀ Kaduna àti agbègbè rẹ̀ làwọn afurasí ọ̀daràn náà kó sí lọ́wọ́. wọ́n ní báwọn ajínigbé apààyàn ẹ̀dá yìí ṣe rí i pé ogun ń bọ̀ wá kó àwọn làwọn náà ferege wọ́n ta mọ́ ọ̀kadà wọn àwọn kan sì ti fẹsẹ̀ fẹ́ nínú wọn. àmọ́ ọ̀nà ẹ̀yìn tí wọ́n lérò páwọn yóò gbà sá lọ máwọn ọmọ ogun ilẹ̀ wa lọ́wọ́ níṣe ni wọ́n tún yọ ganbóró sáwọn sọ́jà náà ni wọ́n bá ṣẹ́rí padà bìrì láti máa sá lọ. èyí ló mú káwọn sọ́jà fi ìbọn sí wọn sọ́nà tí mẹ́ta nínú wọn sì fi kú ṣèfàjẹ. iléeṣẹ́ ológun ní lára àwọn irinṣẹ́ àti nǹkan ìjà olóró tí wọ́n rí gbà lọ́wọ́ àwọn afẹ̀míṣòfò ẹ̀dá yìí ní ìbọn AK-47 kan, ìbọn AK-47 tó jẹ́ àgbélẹ̀rọ 2, kátìríìjì ọta ìbọn 7, ọ̀kadà 8, ìbọn pọ́ńpọ́ àgbélẹ̀rọ 3, kóló ọta ìbọn 3, fóònù alágbèéká 6, ọ̀pọ̀lọpọ̀ egbòogi olóró tí wọ́n fi ń ṣayé àti oògùn abẹnugọ̀ngọ̀ oríṣiríṣi. ọ̀gá sọ́jà tó ń darí ẹ̀ka 1 Division tó tún jẹ́ kọ̀mándà ikọ̀ Operation Whale Punch ọ̀gágun B.A. Alabi ti gbóṣùbà fáwọn ọmọọṣẹ́ rẹ̀ fún àṣeyọrí yìí bẹ́ẹ̀ ló fún wọn níṣìírí láti túbọ̀ wọlé sáwọn jàǹdùkú agbébọn náà lára ní gbogbo ibi tí wọ́n bá fi ṣe ibùba wọn nínú igbó kí wọ́n sì jẹ́rìí wọn dáadáa. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.